kí gbogbo wa pé a kú dédé àgbáyé, a kú ojúmọ́ gẹ́gẹ́ bí mo sọ fún wa pé lónìí tí ń ṣe ogúnjọ́ oṣù kọkànlá ní a máa mú ètò wá fún wa bí ó bá ṣe ń lọ nígbà tí a sì wà ní ọ̀dọ̀ bàbá wa His Eminence Primate Samson Ọjọ́awọ bàbá wòlíì. Oríṣiríṣi àwọn agbófinró náà ni a máa rí níbi ètò yìí, pàápàá jùlọ ní ọjọ́ tòní bí a ṣe ń gbọ́rọ̀ ìbọn yóò mọ ya ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu pé irú ọdún orí òkè wo ni wọ́n tún yìnbọn níbẹ̀ báyìí bí kò ṣe bàbá wa His Eminence Primate Samson Ọjọ́awọ tí wọ́n jẹ́ olórí gbogbo àwọn ọdẹ ìbílẹ̀ pátápátá. Náà ni irú ètò báyìí ló máa ń wáyé níbẹ̀. Àwọn tí ẹ ń wò yìí, àwọn ni ọmọ ogun ẹ̀yin ènìyàn wa tí ẹ darapọ̀. Koiki Media bring you up at your doorstep. Nígbà tí mo sọ fún wa wípé gbogbo bí wá sí ń lọ náà ni a máa fi hàn wá tí a sì máa mú wá fún wa ní ẹsẹẹsẹ. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń darapọ̀ mọ́ ètò gígùn àjọ̀dún orí òkè Ìràpadà. Àwọn bàbá wa tí ẹ ń wò níwájú yìí, àwọn bàbá wa Balódẹ tí wọ́n jẹ́ àwọn Balódẹ àgbà fún bàbá wa ẹni ọ̀wọ̀ Primate Samson Ọjọ́awọ. Àwọn náà ni ẹ ń wò yìí. Ẹ jẹ́ kí a gbọ́rọ̀ méjì mẹ́ta lẹ́nu àwọn bàbá nípasẹ̀ gígùn eré òkè yìí àti pé kí ni ó ní ṣe pẹ̀lú àwọn ọdẹ pẹ̀lú eré òkè Ìràpadà. Ipa wo ni àwọn bàbá wa ń kó níbẹ̀ àti pé kí ni ó ṣẹlẹ̀ gan tó fi di pé à ń rí àwọn ọdẹ lọ́tùn lósì tí a sì tún gbọ́rọ̀ ìbọn láti àná tí wọ́n ti bẹ̀rẹ̀ níbi àjọ̀dún orí òkè. Eléyìí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Bàbá ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Ẹ ra sà. Ẹ kú ojúmọ́ o. Ojúmọ́ ni sà. Ẹ kú iṣẹ́ o. Àdúpẹ́ sà. Àbí àwọn ọgbà o. Àmì sà. Àjọ afẹ́kẹ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó wò wá nínú ilé. Ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn tó wò wá. Èmi ni Ganiu Balódẹ Ọ̀kẹ̀rẹ̀ Saki Land. Bàbá wa Ganiu Balódẹ Ọ̀kẹ̀rẹ̀ Saki Land, àwọn lẹ ń wò yìí, àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ yìí. Bàbá, ó jẹ́ ìyàlẹ́nu fún wa ní àtàná wípé
à ń rí ẹ̀yin ọdẹ pẹ̀lú ìrìn àjò àjọ̀dún gbogbo orí òkè Ìràpadà. Kí ni àjọṣepọ̀ tó wà níbẹ̀ tó fi jẹ́ pé ẹ fi ń yìnbọn? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí bàbá yìí ń kópa takuntakun láàrin àwọn ọdẹ púpọ̀ tí ó sì jẹ́ tó ń jẹ́ kí àlàáfíà wà ní àárín ìlú. Torí eléyìí náà làwọn dẹ̀ fẹ́ fi ọdẹ dá lárayá débi pé tàbí ilé ìsáàrin wa. Bàbá yìí ń kó ipa tó pọ̀ fún ìlú Ṣakí ní pẹ̀lú níbi ipa ọ̀rọ̀ ààbò tí à ń jẹ́ kí àwọn ọmọ ẹ̀dá ń sùn ní ilé toko tí wọ́n ń sọ lọ́júmọ́ dáadáa. Tí ọba sí irú bàbá yìí tá a jọ bọ́ sowọ́ Ṣakí ọba mẹ́hẹ̀ lórí àwọn ajínigbé bẹ́ẹ̀ lọ àwọn amọ̀bẹ kábọ̀gbọ́ra ẹni yé tó ti pọ̀ jù. Àmọ́ bàbá yìí wá gbìyànjú ó ń ṣe takuntakun àwùjọ ọkọ̀ sowọ́ ní àjọṣe wá fi ń dé márán láàbí jẹ́ pé tí ọba lọ sí eré òkè àwa náà fi àwọn ọdẹ àbí ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí ṣe ìdárayá fún wọn. Inú wa dùn púpọ̀ kọ́lọ́wọ́n dàpọ̀ kójọ́ mọ sọ́ọ́rí kọ́mọ ọmọdé ìgbèrè òkè náà kọ́ mọ sọ́ọ́rí pẹ̀lú àbáríkà. Àjọ ṣe wa ń dé márámárá tó sì dùn. Ọlọ́run ní bàjẹ́ Ọlọ́run ní da ìlú sáàrin wa. Àmì ní Gàníyù Babalọ́lá Balódé Ọ̀kẹ́rẹ́ òkú Ṣakí. Àmín. Ẹ ṣeun bàbá fún àwọn àlàyé tí ẹ ṣe. Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu bàbá wa Balódé Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí yìí. Ṣùgbọ́n mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ bàbá. Bàbá, àwọn èèyàn wa lọ́pọ̀lọpọ̀ wọ́n ń darapọ̀ mọ́ ètò yìí tí wọ́n sì ń gbọ́ ohun tí ẹ̀ ń sọ. Bákan náà bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà òun náà wà pẹ̀lú wa lórí ètò yìí ní àárọ̀ yìí. Bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè àwọn náà wà pẹ̀lú wa lórí ètò yìí ní àárọ̀ yìí. Ọ̀gá wa olúluṣẹ́ tó ní iléeṣẹ́ Koiki Media àwọn náà wà pẹ̀lú wa ní orí ètò yìí ní àárọ̀ yìí. Bàbá, nínú ọ̀rọ̀ tí ẹ sọ nípa ìrìn àjò àwọn ajínigbé àwọn Fúlàní tí wọ́n ń yọ ilẹ̀ wa lẹ́nu, ẹ sọ nípa rẹ̀ tó pọ̀ pé bàbá yìí ó jẹ́ bàbá kan tó jẹ́ pé akíní ní ìlú Ṣakí pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá tí ò jẹ́ kí ogun Fúlàní kó kó wa ní ẹrú lọ. Tó bàbá, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àlàyé tí ẹ ṣe. Lágbára Ọlọ́run àṣìta ìbọn kò ní bá ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Ní báyìí bàbá, a fẹ́ kẹ́ bá wa ṣe àdúrà fún bàbá wa Primate ẹni ọ̀wọ̀ Samson Ojúawo fún ìrìn àjò yìí àti gbogbo àwọn tó ń darapọ̀ mọ́ wa tí wọ́n ń wò wá ní àgbáyé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run ní bí ọmọ ẹ̀dá bá ń gbé èrò nǹkan tí Ọlọ́run ọ̀bá lọ́wọ́ sí kò ní. Bí Ọlọ́run ọ̀bá lọ́wọ́ sí nǹkan kò ní í ṣe. Àmọ́ a dúpẹ́ ní àwúrọ̀ yìí tí adájọ́ ọjọ́ sì pé Ọlọ́run ní ká gbé apá ó ṣeé gbé a sì gbé ẹsẹ̀ ó ṣeé gbé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí Ọlọ́run ní fún yẹn ní ohunkóhun tí ó bá fẹ́ ṣe Ọlọ́run bá ti lọ́wọ́ sí ìrọ̀rùn ni ó sì jẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run wá jẹ́ kí bàbá náà kọ́ gbé eré òkè náà kọ́ sọ̀ láyọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run bá ti ṣe kéèsì tó gbó hóbóró Ọlọ́run fi dé tọdún ní ọdún tó jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe púpọ̀ bàbá, ẹ ṣe gan. Ẹ jẹ́ kí á pàdé bàbá wa, wọ́n tún ń bọ̀ wá. Koiki Media bringing the work closer to your doorstep. Nígbà tí bàbá wa náà ti ń jáde láti máa bọ̀ wá sí ibi tí àdúrà náà ti bẹ̀rẹ̀. Bàbá tí ẹ ń wò yẹn.
gbogbo bí wọ́n bá ṣe lọ gbogbo ẹni á máa gbọ́ nígbà tí bàbá wa ti wọlé àdúrà láti máa múra sí máa lọ sí ilé àtàkà. Mo kí gbogbo àyè tí ń darapọ̀ mọ́ wa jákèjádò àgbáyé tí ń darapọ̀ mọ́ ètò yìí. Mo kí wa púpọ̀ fún ìdarapọ̀ wa láti tẹ̀lé wa pẹ̀lú ètò 45 years anniversary gígùn orókè ìràpadà. Mo kí wa púpọ̀ gan. Àdúrà gbogbo wa yóò sì gbà láti Èdùmàrè. Olúwa Ọlọ́run àpáta ìgbàlà, ayérayé ọba tó ń gbébi gíga, àwa mọ̀rìdí ọba tó ga tọ́jà àwọn ọ̀ràn lọ, rí kúndàhúlà, ọba tó ń jẹ́ ìmíní. Olúwa gba ọpẹ́ wa. Olórí ayé ọba àlèwílèṣe wá gba ọpẹ́ wa. Ọba títí láéláé tí ò sípò padà, Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run ẹ̀rù, Ọlọ́run àrà, Ọlọ́run ìyè, Ọlọ́run ògo, gba ọpẹ́ wa. Oníwọ Ọlọ́run ṣèyí ká lè mọ bẹ̀rù rẹ. Olúwa mi, kí la fẹ́ wí, kí la fẹ́ sọ, èwo la fẹ́ kà. Bí àìdàlò ìmí wòlí rìjìrìtà húlà. Lọ́run ẹ̀yin ará ìgbàanì, ẹ sọ̀kalẹ̀, ẹ wá gba ọpẹ́ wa. Wọ́n tó ṣe Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì wá gba ọpẹ́ wa. Àtọ̀ wa lónìí, ó yé wa pé ẹlẹ́ṣẹ̀ ni wá, aláàánú ni wọ́n, fàánú dáríjì wá. À ń jáde lọ láṣẹ rẹ Ọlọ́run, gẹ́gẹ́ bó ti sọ pé yóò rí tó rí bẹ́ẹ̀. Mo fi títóbi rẹ, ògo rẹ, àánú rẹ mi bì ọ́, má jẹ́ á wọlé pẹ̀lú ìbànújẹ́. À ń jáde lọ ní ibi gbogbo tí àwọn ènìyàn ti rí oòrùn àti òṣùpá, jákèjádò gbogbo ilẹ̀ alààyè. Dákun Ọlọ́run, ìdìbàjẹ́ má jẹ́ ó dé bá ẹnikẹ́ni. Níbi gbogbo tí àwọn ènìyàn rẹ wà pátá, níbi gbogbo tí àwọn ènìyàn rẹ wà pátápátá, nítorí ipò sọ fún wa pé ká jáde lọ lónìí, ká sì mọ ogun eré òkè náà lọ ní 20 ọjọ́ oṣù kọkànlá, gẹ́gẹ́ bí àṣẹ rẹ. Níbi gbogbo táwọn àyànfẹ́ bá wà, má jẹ́ kẹ́nikẹ́ni ó pàdé àgbákò. Ní ibi gbogbo jákèjádò ilẹ̀ alààyè tí àwọn àyànfẹ́ rẹ wà, má jẹ́ kẹ́nikẹ́ni ó pàdé àgbákò. Mo tún sọ pé ní ibi gbogbo tí àwọn ọtí ẹ wà, àwọn ènìyàn rẹ níbi gbogbo tí wọ́n wà, má jẹ́ kẹ́nikẹ́ni ó pàdé àgbákò. Àwa tá ń lọ, má jẹ́ á fìbànújẹ́ padà wọlé wá. Ohun tó sọ fún mi ni wípé ẹnikẹ́ni tó bá mọ̀ lọ́dọ̀ ni pé ìkẹ̀kẹ́ ń ṣeun, tí ó bá fẹ́ fi ṣera rẹ̀ mọ́, kó má bá ẹnikẹ́ni jà. Ká sì mọ́ ṣe rí ẹ̀mí burúkú kan nínú ẹnikẹ́ni. Èṣù sì lágbára jù bẹ́ẹ̀ lọ, ó lè mọ ọtàn ẹlòmíì. Gbogbo àwọn tẹ́sù ọtàn, Olúwa dákun bá mi ṣẹ́gun rẹ̀. Jẹ́ ká lọ láyọ̀, jẹ́ ká bọ̀ láyọ̀, jẹ́ ká bá ìlú yìí láyọ̀. Kérílẹ̀-èdè wa kó di aláyọ̀. Áfíríkà lápapọ̀ kó di aláyọ̀. A ti kọjá Nàìjíríà. Lọ́wọ́lọ́wọ́ báyìí, a ti kọjá orílẹ̀-èdè Nàìjíríà. A ti wà ní Áfíríkà. Mo ti tún sọ pé a tún kọjá Áfíríkà pẹ̀lú. Akúkú ti wọ gbogbo ilẹ̀. Níbi gbogbo tí àwọn àyànfẹ́ rẹ̀ wà, Olúwa dákun bá mi dáàbò bò wọ́n. Fàánú pa wá mọ́.
ní kàyíta ro fáńjà fúnmi omi ló fi dọ́run àtayé olúwa gbà wá là. mo tún gbàdúrà nígbà kan sí gbogbo ọkàn tó ń wá wa fún rere má jẹ́ kóhun rere ó fi wọ́n sílẹ̀. lábárí ẹlẹ́mìí kan tó bá gbìyànjú láti rubi ibi tí ń bẹ nínú ọkàn rẹ̀ olúwa dákun gbà á kò níbẹ̀. má jésù ọba tí wọ́n jẹ́ mú èyí jẹ́ kéṣù ọba tí wọ́n jẹ́ gbàdúrà Jésù olúwa wa. Koiki Media bringing the workers at your doorstep. A kí wa pé a kú ọdún, a kú ìdarapọ̀ mọ́ ètò àjọ̀dún gbogbo olókè ìràpadà. Pátápátá tó ń gbé lókè wá olúwa ṣe ti wá láti pé gbogbo ẹni tó fọkàn gún yóò lè fẹsẹ̀ gún olúwa ṣe ti wọn láti pé gbogbo òṣòro kíṣòro yóò tó lè jẹ́ bàbá mú kiri òkè yìí lórúkọ Jésù mọ́jì ọba wa sọ̀kalẹ̀. Gbogbo òṣòro tó wà ní orílẹ̀-èdè wa gbogbo àmì burúkú tí bẹ lórí ilẹ̀ wa olúwa dákun bá wa mú kúrò pátápátá ṣé ká yíyan Jésù olúwa wa.
At the end of the discussion, sir, we now have the commissioner to carry on, sir. Left, done. By the center. Quick match. ológo mọ́lẹ̀ ọba ńlá bàbá mọ́ bá wa lọ olúwa mọ́ bá wa lọ olúwa mọ́ bá wa lọ bá wa lọ bá wa bọ̀ mọ́ padà lẹ́yìn wa jẹ́ àríre gbàbọ̀ wálé jẹ́ àgbàre wálé jẹ́ àgbàre wálé jẹ́ àgbàre wálé èso ọ̀tá òdodo balógun pàṣẹ àmúyẹjẹ ọ̀rá yé ní gbogbo ọ̀nà mọ́ Jésù ọ̀rá yé ìgbé ayé àwọn ọmọ wọ̀nyí dọwọ́ ọwọ́ Ọlọ́run mọ́ Jésù ọba ayé wọn jẹ́ bí o ti ń bẹ nínú ọlá rẹ̀ gbólóhùn tó sọ ni pé àṣepé nìwọ ó ṣe ohun tí ń ṣe tàwọn tiẹ̀ lórúkọ Jésù bá mi ṣe tàwọn ọmọ wọ̀nyí láṣepé mọ́ bá wa lọ fàánú pa wá mọ́ mọ̀jẹ̀ á sì ṣe o gbogbo ohun tó ọba fẹ́ mọ̀jẹ̀ á dáwọ́lé o èrò tí ọba wú ọmọjọ sọnù ọkẹ wa mọ gba èso àtàwọn ọmọ ogun ẹ láyé wọn bá wa lọ lórúkọ Jésù Olúwa wa.
Fún àǹfààní àwa tí a darapọ̀ mọ́ ètò yìí nígbà tí ilé ìjọsìn bàbá wa tó jóná tí a pè tí a gbé sórí afẹ́fẹ́, ilé ìjọsìn náà ni ó ti di ọ̀tun báyìí. Òun ni ẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yìí. Ilé ìjọsìn tuntun tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ kọ́ fún bàbá wa, òun lẹ́ ń wò yìí, tí iṣẹ́ sì tún kù ní ara rẹ̀.
bí báyìí náà ni a ó ti mú dúró fún wa díẹ̀ bí a fi dé eré òkè wípé eré òkè náà ó jìnnà bí a tó rìn débẹ̀ ó gba àkókò díẹ̀. Ẹ ṣé púpọ̀ fún ìdarapọ̀ wa bí bàbá ṣe ń lọ lójú ọ̀nà yìí bẹ́ẹ̀ náà ni wọ́n sì mọ̀ sí àdúrà fún gbogbo àwọn èèyàn tó bá ti ń jáde ìpàdé wọn láti kí wọn fún ọdún eré òkè yìí èyí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní. Nígbà tí a bá tó àkókò tá a bá dé eré òkè a ó tún máa tẹ̀síwájú láti máa mú ètò náà wá fún wa ní ọlọ́kan ọ̀jọ̀kan ní ẹsẹẹsẹ. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí iléeṣẹ́ Koiki Media láti darapọ̀ mọ́ ètò wa yìí. Ẹ ṣé púpọ̀ fún ìdarapọ̀ wa.